àsìkò fẹ̀mí ìmúre hàn sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Olúwaṣèyí Abíọ́dún Mákindé FNSC pẹ̀lú àtìlẹ́yìn tó gbọgbọ́ tí wọ́n ṣe fún wa hajj 2024 fi kẹsẹ̀ járí tó fi mọ́ gbogbo aṣáájú ẹ̀sìn pátápátá àti gbogbo mùsùlùmí pẹ̀lú àwọn òjáàjì wa Ọlọ́run Allah ó gbà á níjọsìn fún gbogbo wa èyí ti tún wá bẹ̀rẹ̀ báyìí fún hajj 2025 ilẹ̀kùn ìforúkọsílẹ̀ ti ṣí ọ̀pọ̀lọpọ̀ ètò tó fi mọ́ ìgbésẹ̀ ìgbìmọ̀ alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ tún ti gbé láti mú hajj 2025 ó rọrùn ní wẹ̀lẹ̀mù láṣẹ ní ẹ̀bá àbọ̀ báyìí láti wá forúkọsílẹ̀ nítorí pé àtètè sùn làtètè jí fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí ọ́fíìsì alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà ní hajj camp olódó Ìbàdàn tàbí kí a máa gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 091-3806-4502 pẹ̀lú àjọ alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ hajj 2025 ìrọ̀rùn ló máa bá dé أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين يا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكو يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولاه فإنك مولاه فأنزل علينا المن يا بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم akira ni kiki ọlá kiki tá ma fi kira ọlá aljanna pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh akira kábọ̀ sórí ètò yín ètò wa Al-Basira èyí tí a jẹ mọ́ tẹ́tí gbọ́ láti lè ṣe rédíò Solutions FM 93.9 ètò náà ti dé sí orí atẹ́gùn pẹ̀lú ìyọ̀ǹda t'Ọlọ́run àwọn sásù àti àmọ́ ń gbádùn ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu wọn ti wà ní ìkàlẹ̀ pẹ̀lú wa ń bí a rọ̀ wá kí a súnmọ́ rédíò àbí gbogbo ọ̀nà tí a bá ń gbà gbọ́ wa ká mọ̀ bọ̀kàn bá ìdánilẹ́kọ̀ọ́ náà lọ kọ́lọ́n kó jẹ́ kí ó ṣe wá láǹfààní àwọn sásù àti wọ́n tún mọ́ bá a sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìṣe wọn àwọn náà ní sásù Sulaiman Boni Ibrahim Abu Ibrahim ẹ̀sà òkè kọ́lọ́n jẹ́ kí a rí wọn pẹ́ bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم الدين وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run alhamdulillah atọrọ àlékún kí a ti gẹ̀ fún aṣọ́jáde anábì wa Muhammad ìkẹ́ Ọlọ́run kó máa bá anábì àti àwọn aráalé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo mùsùlùmí tí à ń tẹ̀lé jópọ̀nà tí anábì wa sallallahu alaihi wasallam tó fi sílẹ̀ bákan náà
à ń fi àsìkò yìí a fi ń ṣàdúrà fún àwọn tí Ọlọ́run ní kí wọ́n máa bá ní lọ́ igi ẹ̀sìn láti ìpìlẹ̀ wá nínú ìlú tí a wà yìí. Gbogbo àwọn bàbá wa tí wọ́n ti lọ, so Ìbàdàn ìlú mímọ́ ni, ìlú àfáà ni, ìlú tó jẹ́ wípé Ọlọ́run jogun dáadáa fún àwọn bàbá wa. Ibi tí wọ́n bá dé náà ní kálukú ti ń gbà títí ń gbà títí ń gbà. Gbogbo àwọn bàbá yìí wọ́n pọ̀ tó jẹ́ pé Ọlọ́run nìkan ló mọ iye òǹkà wọn. Bàbá wa àgbà ní Madule Arabi and Nigeria adárúkọ wọn torí pọ́n làáfáà tiwa, so Ọlọ́run bá lè kọ́lá bá ní kẹ́ wọn. Bàbá wa àgbà lé lánàṣẹ àwọn làáfáà tiwọn, Ọlọ́run bá ní kẹ́ wọn. Bàbá wa àgbà amúnigun tàná, Ọlọ́run bá ní kẹ́ wọn. Gbogbo àwọn bàbá tí wọ́n ti lọ pátá so nílùú Ìbàdàn, bàbá wa lókè Gẹ́gẹ́ ni, àwọn bàbá wa Mọ́tàlá ni, bàbá wa lókè Ààrẹ ni, bàbá wa Aláka ni, bàbá wa Bàásùnú ni, gbogbo wọn pátá, bàbá wa Lágbéní ni, tó gbogbo wọn pátá tó jẹ́ pé bàbá dáadáa ni wọ́n jẹ́. Ọlọ́run bá lè kọ́lá bá ní ṣe sàárè wọn ní rọ́ọ̀dọ̀ tamiri yadil janna wala taj'alhu hufratan min hufarin nari bi rahmatika ya arhamar rahimin. Gbogbo àwọn tí wọ́n wá ṣẹ́kù fún wa láwọn àfà, Ọlọ́run bá ní ṣàlékún dáadáa wọn o. Ààyè náà Ọlọ́run má jẹ́ kó bàjẹ́, la hawla wala quwwata illa billahi azim. Ní òní síwájú ká tó máa bọ́ sínú tọ́pìkì wa, iléeṣẹ́ Solution FM má jẹ́ kó jóná. Àwọn tọ́lọ́ ń lò ní sábàbí ń tá fi ń gbọ́ wáyé onítọ́rọ̀ oníkọ́bọ̀ tí ó gbẹ fi ń doridi, Ọlọ́run má dọ̀rọ̀ wọn rú, má jẹ́ kọ́rọ̀ wọn dàrú. So inú ẹ̀kọ́ tí àbá gbà ní Madule Arabi tí a kọ́ àánú ọ̀tọ̀ ni mama Ọlọ́run èsì bá sì jẹ́ tó àmọ́ ní kọ́bọ̀ bá ń kẹjẹ́, so ìmọ̀ ń tó nǹkan ṣe ni Ọlọ́run má jọ̀rọ̀ mi ó dàrú, Ọlọ́run má jẹ́ kaburú ṣe mí, òní ọsọkọ́ Ọlọ́run má fàbúrú ṣe mí. Kò sí ń tọ́ sẹ́yìn ẹ̀ ń tó tọ́ o, ṣùgbọ́n inú ẹ̀kọ́ ni pé ń tọ́ bá dà lá máa ń tì sọ́dọ̀ Ọlọ́run. Táwa wo ilẹ̀ Yorùbá lónìí kámásàláì má ṣe prógámù ni Ọlọ́run fún wa ní ọmọ òní náà láti ṣe súná ọmọ, so kọ́nà balẹ̀ kọ́lá kọ́ba ní sí ọmọ náà ní ọmọ alálùbáríkà. Gbogbo àwọn tí wọ́n gbọ́ tí wọ́n wà àtẹ̀ntí ọ̀rọ̀ àìwọ̀ Ọlọ́run balẹ̀ kọ́lá bá ní ìsàlẹ̀kún dáadáa ẹnì kọ̀ọ̀kan. Sorúkọ ọba wa àgbà ní Madule Arabi náà lásọ, so torí pé àsìkò táwọn kan fẹnu ẹ̀tẹ̀ káwọn òun náà tó wá ní, so àásọ ìta rùnbẹ́ Ọlọ́run bá ní mú ṣẹ lórí rẹ̀ wọlé àjọkà ọ̀sọ̀ Ọlọ́run wọlé agbóhùn la ilaha illallah. Tábà wo gbogbo tí ń lọ akànfẹ́ pàkíyèsí wa díẹ̀ ká sì wá gbà béèrè tọrọ ẹ̀ ká máa rest ní báyìí, so a fẹ́ pàkíyèsí wa díẹ̀ ká wá gbà béèrè ká fi yùn ká máa fi pa prógámù rẹ̀ lónìí. Tábà wo bí kálukú ṣe ń ṣe ẹ̀sìn, so kí ni àwọn nǹkan tó kó bá Islam tó jẹ́ kí Islam wa kó láàyè nílẹ̀ Yorùbá. So tábà ní Islam wa láàyè nílẹ̀ Yorùbá, ṣe rí àsìkò táwọn àbá yẹn lò lọ, Ọlọ́run bá ní ṣàlékún, Ọlọ́run bá ní ṣàmójúkò fún wọn, bá ní kẹ́ wọn. Àsìkò wọn yẹn dáa gan, ó dáa gan torí pé sincerity wà lọ́rọ̀ wọn. Ṣùgbọ́n kí ni tó kó bá Yorùbá tó jẹ́ pé Islam ò ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń láwọn rólé fáwọn bàbá yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń pera wọn láàfáà lónìí, ọ̀tọ̀ ní tí Islam sọ, ọ̀tọ̀ ní tí ń pè lẹ́sìn fáwọn èèyàn. Kí lákọ̀ọ́kọ́ ní tó kọ́kọ́ jẹ́ kí Islam ọláyé nílẹ̀ Yorùbá, òun náà ni ìgbé ẹ̀dá sípò adẹ́dà. Ká gbé ẹ̀dá sípò adẹ́dà. Báwo ni wọ́n ṣe gbé ẹ̀dá sípò adẹ́dà? Inú ẹ̀sìn yìí láti ń bá kọ̀dẹ̀ sí inú Islam ibẹ̀, kò sí inú Islam ibẹ̀. Ọ̀nà àkọ́kọ́ nínú ọ̀nà tí ẹ ń gbà gbé ẹ̀dá sípò adẹ́dà, òun náà ni ká gbà wípé àáfàá wa tọ́kọ áńkéw ibi àti mú mi mọ̀ tí wọ́n bá kú tán, ọmọ wọn tó bọ́ sípò wọn, gbogbo irú tí ń bẹ lára bàbá ń pátá iná ni ó wà lára ọmọ. Tàbí ká gé báyìí ká gbà ké bàbá yẹn náà ló tún dé padà. Bàbá òkú bàbá dé. Ké bàbá òkú o bàbá dé. Ọ̀dà ẹ̀sìn ìrúlẹ̀ Yorùbá gan o. Àní ẹ má sọ pé bàbá àtàná bàbá kan náà ni irọ́ o, bàbá kan náà kọ́ o. Bàbá yàtọ̀ sí bàbá. Bàbá tó ti lọ. Ká wá gbé ẹni yẹn pé bàbá náà ní ọba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ nílẹ̀ Yorùbá, inú àánú tọ́lọ́ ń ṣe fún wa.
tí ó fi jẹ́ kánàbí ò fọmọkùnrin lẹ́sàyé nù. sallallahu alayhi wa sallam. Nítorí pé ànàbí Ọlọ́run ló ànàbí Ọlọ́run òun ló. Torí pé tí ànàbí bá fi ọmọkùnrin lẹ́sàyé kò sí tá a sì ti gbà pé kò sànàbí mi mọ̀ lẹ́yìn ànàbí sallallahu alayhi wa sallam kò sí ọmọ nìyàn ó rìn létí ló jẹ́ kí ànàbí sọ hadithi kan nígbà tí ń sọ fún wa wípé innal halala bayyin wa innal harama bayyin ànàbí ní nǹkan èèwọ̀ ó fojú hàn nǹkan ẹ̀tọ́ ó clear kálukú mẹ́tọ̀ lẹ́tọ̀ ọmọ èèwọ̀ léwọ̀ ànàbí wa ní wa baynahuma umurun mushtabihat àwọn àlámọ̀rí kan wà ń bẹ láàrin méjèèjì tó jẹ́ yí pé ó rújú ẹni mọ̀ bóyá ẹ̀tọ́ ni ẹni mọ̀ bóyá èèwọ̀ ni la ya'lamuhunna kathirun minan nas ọ̀gọ̀rọ̀ èèyàn ni ò ní mọ̀ ni ó kò sọ pé àwọn èèyàn ò ní mọ̀ kathirun ló sọ ó fi hàn pé ya'rifuhunna qalilun minan nas àwọn èèyàn díẹ̀ ọmọ ṣùgbọ́n kí ìkàsí àwọn tó pọ̀ ni àwọn èèyàn díẹ̀ ni ó yẹ pé ó fẹ́ dàrú ni ìdájọ́ rẹ̀ ni ṣùgbọ́n kathirun minan nas ọ̀gọ̀rọ̀ èèyàn ni ò ní gbọ́yé ànábì wa ní ẹni tó bá páyà nǹkan èèwọ̀ nǹkan òrújú ó ti fọ ẹ̀sìn rẹ̀ mọ́ wọ́n sọ̀rọ̀ lọ ànábì wa ní kàrọ́ọ̀ì ibi tí mo ń lọ́nu ó dà gẹ́gẹ́ bí ẹni tí ń daran ni tí ń daran jẹ bàbá gbàdúmọ́dù làárọ̀ bí ọlọ́mọba ní kẹwọn bàbá nínú nǹkan tí a bá fi tayọ ju ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ wọn lọ ó ní ìṣọwọ́ túkẹ́ tó yẹ kí bẹ́ẹ̀ lè yóò ti mọ̀ pé lágbájá ẹ̀ ọmọ kẹ́ tí èèyàn bá ń túkẹ́ tó wà pé kullukum ra'i gbogbo yín ládàáran jẹ bàbá òní ẹran wo lọ ń dá jẹ ẹran wa làwọn èèyàn tó ń darí ṣá máa fi èèyàn wẹ́ran kullukum ra'i bàbá òní gbogbo yín pátá la lákòóso wa kullukum mas'ulun 'an ra'iyyatihi gbogbo yín pátá wọn ó sì bi léèrè nípa tí ń ṣàkóso lé lórí pé ẹran wo lọ ń dá jẹ sọ jẹ Fúlàní tó ń daran ni ànábì wa sọ ń bẹ irú tí bẹ ní ìsìn dídaran jẹ ni torí pé ànábì fi wé nǹkan ní karọ́ọ̀ì ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tí ń daran jẹ yẹ́rẹ̀ haúlàlì hímà so ọgbà wà báyìí wọ́n wá sọ fún yẹn pé ọgbà yìí o má débẹ̀ o má wọnú ọgbà o ọwọ́ ni ẹ̀ mọ́ wọ̀rí ẹnìkan kò gbọ́dọ̀ wọnú ọgbà yìí o òun wá ń dẹran rẹ̀ jẹ́ létí etí oko létí etí ọgbà ẹ rí i pé ó ti súnmọ́ bèbè bẹ̀ tí ó fi wọbẹ̀ kò ní mọ̀ ìlànà bí fi ń sọ̀rọ̀ ń pa àwọn tó bá jẹ́ ṣubuhat àwọn ìrújú ó fi wé ni pé bí ìgbà téèyàn ń jẹ ní bèbè àràmù ni tó bá ti jẹ́ pé ìrújú lọ bá ń wá ká ó fi bọ́nú àràmù ò ní mọ̀ ibi tí mo fẹ́ lò bẹ́ẹ̀ ni pé kò sí Ọlọ́run bá ní tilẹ̀kùn fìtínà ni torí pé tàbá ni àtìgbà kọ́kọ́ sànàbí ṣùgbọ́n ọmọ ànàbí sànà gbogbo ìwọ̀ tàbá ń kó fún àbá rẹ̀ àti jẹ létí bèbè okonu tá a fi wọnú rẹ̀ pé sọmọ ẹni náà kọ náà wàá jogún ẹni ni ṣebó náà ni kí lórúkọ rẹ̀ ànàbí tí a náà nu sọmọ ànàbí kọ́ ni tábà bá nàbí aṣáàbò Ọlọ́run yà àtìlẹ̀kùn rẹ̀ kò sí torí pé nǹkan ọmọ ẹ̀dàrú ni inú tí ń da ẹ̀sìn rú nílẹ̀ Yorùbá ó ní ká gbà wípé bàbá kan tọ́jọ́ ní mímọ̀ ó wá kú automatically wọ́n àfáàní ta'allam falaysa limari'u yuladu aliman. Ta'allam falaysa limari'u yuladu aliman walaysa akhul ilmi kaman huwa jahilun walaysa akhul ilmi kaman huwa jahilun. Ọmọ yẹn lè máa rìnrìn débi tí bàbá rẹ̀ rìn dé ó lè máa rìn débẹ̀ kájágá yìí pé ó ti bọ́ sípò automatically bàbá yẹn náà lọ́wọ́ à ń bẹ̀ ọ́n tí bá wá ń ṣàṣìṣe lọ ẹ̀wọ̀n kọ́ àlè correct àwọn bàbá àwọn nípìnlẹ̀ wa tí bá wá ń da nǹkan rú lọ tẹ́ bá ti takùn án bàbá náà lẹ́ takùn Yorùbá level nìyẹn o packaging rọ òun ni lọ jẹ́ inú tó bẹ̀ sì jẹ́ nù kódà ọ̀pọ̀lọpọ̀ gbá tó gbà wípé bó ṣe lè rí kọ́sáyì ṣe tó bá ti lè correct ẹ̀ ó ti correct àfáà rẹ nu ànábì ga àwọn sàbẹ̀ ń pa ànábì sákèsì pé ànábì ṣe ń tó oníkàṣe àbí ń tó fẹ́ ṣe ìjà yìí ṣé Ọlọ́run ló ní o ṣe ni àbí wọ̀ lọ́kàn ló lè fúnra rẹ̀ ká lè bá a mọ̀ tó ẹjẹ́ pé Ọlọ́run ló ní o ṣe àlọ́ṣàn kódà kò fẹ́ jẹ́
ibi tó ti dí lójú tiwa ọ̀nà ọ̀là ń bẹ ṣùgbọ́n tó yẹ pé làákàyè tiẹ̀ lọ bá fẹ́ fi wò pé káàkiri dùn bí ànábì ó ṣe sí kí wọ́n kọ́ńkà wa o so ó fi hàn pé tí nǹkan bá rọrùn sàbí lójú wọn ní total freedom inú tó ba Islam lẹ yóò bàjẹ́ òun náà ní ká sọ àwọn àlìfà ká sọ wọ́n sípò ọba wọn automatically kódà tí wọ́n fẹ́ wíwá ní àlìfà mi àbí tí wọ́n fẹ́ sọ̀rọ̀ bómi ké bàbá gangan lóde yìí o bàbá nù o ò rí ni pé ò lójú rí na ṣé ò gangan náà jókòó ṣé ò wo ẹnì kò lẹ́mi méjì o ẹ ń bá ti kú àlìkàmọ́ tiẹ̀ ti lọ́nu so ọmọ tí ò rìn náà ẹ̀kọ́ yẹn tẹ́ ẹ wá gbé kọjá lẹ́vù ibi tí bàbá rẹ̀ gan òde ẹ ti fi bẹ̀sìn jẹ́ o torí pé òun ọkàn máa dàrú lọ nínú nǹkan tó kó bá tẹ́ ẹ bá wo ọ̀gọ̀rọ̀ ẹ̀sìn tó bá dàrú wá láti inú ilé àwọn àáfàá inú tó bàjẹ́ tó dàrú òun ni ká gbé ọmọ sípò bàbá pé wọn ò lè ṣàṣìṣe tàbí àpò láti kọ̀rẹ́tì wọn síbẹ̀ nǹkan bàbá wọn ló pilẹ̀ nǹkan báyìí ó kó bá ìsìláàmù o so ó kó bá kò jẹ́ kárí ìsìláàmù tó tọ́ sí òun náà wà máa ń fẹ̀ hò lórí odò ni o ìkànnù ajá sì ti rólé kòkò àbí àgùntàn ló rólé kòkò ìkànnù inú tó kó báwọn èèyàn òun náà ní ká sọ ẹ̀dá ọ̀nà kejì tó kó bá ìsìláàmù bí ni pé ká sọ ẹ̀dá di adẹ́dà nígbà séwù bá kú àáfàá kan kú àwọn èèyàn òkàwò yí ọlọ́run ni ẹjẹ́ lọ máa béèrè nǹkan lọ́dọ̀ rẹ̀ ẹ ti bẹ̀sìn jẹ́ ilẹ̀ Yorùbá yìí ló ti ọkọ̀ mọ̀ bàjẹ́ ìyẹn náà ní máwọn èèyàn rìnrìn àjò lọ sáwọn ìlú kan torí pé wọ́n fẹ́ lọ máa tọrọ nǹkan lọ́wọ́ òkú La ilaha illallah. ta lèèyàn gbára lé ta lèèyàn ń béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ wa tawakkal ala al-hayyi alladhi la yamut ọba alààyè tí ò lè kú kò lè ṣàìsàn débi pé yóò kú kò lè rẹ̀ ọba abẹ̀mí tí ò ní kú láíláí ó nìkan ni ẹ máa ń gbára lé ẹni tó ti wá kú tán tó jẹ́ pé tí a tó wá rí aláwọn kan wọn tó wá lọ kọ́lé ńlá lórí sàárè bàbá wọn tó wá daṣọ bò kó bí ẹ ṣe ń daṣọ bò Káàbà wọn tó wá ń fìyún ṣe yanràn ní tí ò sì ń bẹ tẹ́lẹ̀ ẹ tó gbé wọ àwọn èèyàn wà lọ mọ bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ pé sáàfà kan tàn rí sí ẹ̀yìn rẹ̀ da gbogbo àfà tí wọ́n bá ti ń lọ ń tọrọ àdúrà nídìí sàárè rẹ̀ tí wọ́n ń tọrọ nǹkan bẹ́yìí pé bàbá àtúndé lọ́dún yìí o àbádé lóṣù yìí o tí wọ́n ń ju nǹkan bẹ́ẹ̀ táwọn èèyàn rí ìkọ́ẹ̀sì tí wọ́n ti sọ di kódà nàbí bẹ́ẹ̀ lọ́n pé ìwọ Ọlọ́run látẹ̀jì àlìkọ́bùrí wọ́tànà yu'bad ànábì ní má sọ Ọlọ́run má sọ sàárè mi dòòṣà táwọn èèyàn mọ̀ wá sìn gbogbo ẹni tẹ́ ẹ bá ti rí bá ẹgbà pé yìnrìn ọ̀dà. Wa tawakkal ala al-hayyi alladhi la yamut wa sabbih bihamdihi wa kafa bihi bi dhunubi ibadihi khabira. Ọlọ́run ní ẹgbára lọ́ba alààyè tí ò ní kú láíláí. Wa tawakkal ala al-hayyi alladhi la yamut. Nígbà fídíò kẹ́ jáde tí mo wò bí ijọ́ mélòó kan àǹkan láwọn wọ́n rìn lọ wọ́n lọ Senegal ṣéwù tó wá kó wọn lọ ìwà ń sọ ń bẹ̀ mọ́tò bínú ìwọ tó bìlọ́ǹgì sí wọn ìranù táyì ń lọ sínú gbogbo ẹ̀ ń bá lọ bá wọn tí ń lọ ń béèrè nǹkan kò sì yàtọ̀ láàrin ẹni tó gbérin kalẹ̀ tí ń bọrin. Nǹkan yà àfẹ́tì àáfàá tó ń lọ bá ń tọ́ lọ bí sàárè rẹ̀ tó travel lọ tí wọ́n bá jí padà wá sáyé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ kọ́ kì í ṣe gbogbo ẹ̀ lọ́tẹ́ lọ́rùn tí wọ́n bẹ láyé tó ń gẹ́gẹ́ bá lágbára ni yóò tẹ̀yìn rẹ̀ sí jù bá ń lọ. Kò sí òkú náà tí ó wà kú tí ó wà sí ẹ̀yìn rẹ̀ hàn tí ó wà ní 100 gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lọ́tẹ̀ lọ́rùn yóò láwọn kan tó yẹ pé tí wọ́n bá lè sí ẹ̀yìn rẹ̀ hàn kò ní tẹ́ lọ́rùn ṣùgbọ́n gẹ́gàn ọ̀lágbára àti lè wá tún sí mọ́ láyé. Ẹni tí ó wà lágbára àti tẹ́yìn tara àti ẹ̀ṣẹ̀ gangan ni wọ́n wá ń travel lọ bá ní bá ń dé sí nìgà ní bá ní ibi táwọn wà yìí o ibi tí wọ́n sin ìyá ṣé Ibrahim ní àṣìṣe ní o bàbá sì sọ yìí pé gbogbo ẹni tí wọ́n bá ṣe síbì kò ní wọná. La ilaha illallah kò ní wọná. Fídíò yẹn go viral gan sóti báyìí fídíò yẹn ó go viral gan so kí wọ́n bá ní kò ní wọná wọn
ìbúlẹ̀ ti rélé yìí ara àwọn tí wọ́n sì máa ń sọ bẹ́ẹ̀ ẹ̀yin náà ti mọ̀ wọ́n tó ti yé bá àwọn tí máa ń sọ nígbà téèyàn bá ti tó rìn láti bí tó lọ Senegal tó lọ ìlú mi kí ni lọ ṣe ń lọ ń béèrè nǹkan lọ́wọ́ òkú ẹ dákun sẹ́sìnù a ti gbé ẹ̀dá sípò adẹ́dà inú tó Koba Islam no ẹ wá jẹ́ káwọn èèyàn fowó waste lọ kálukú wà rìnrìn ìyà kí lẹ̀ ń béèrè lọ́wọ́ ta ni kò sí yàtọ̀ láàrin ẹni tó gbérin kalẹ̀ àtẹni tó travel tó lọ bọ omi torí pé ẹ̀dá inú jẹ́ kó ẹgbọ́n tálùsùn náà ń sọ wàláhì azim kò sóhun bídíà kankan tó lè bá wa forí gbárí tí ó wà àwọn ènìyàn wa torí pé bí táwa fẹ́ gbé ọ lọ kì í ṣe ibi tí làákàyè ẹsẹ̀ kùkú tí wọ́n ń lòun tó lè débẹ̀ ó lè jẹ́rìí wà ìgbéyàn bá ń lọ tó lọ láti bí tó travel lọ Senegal lórí kíni ó fẹ́ lọ béèrè nǹkan lọ́wọ́ òkú dákun èwo ló bá làákàyè mu àwa ní kó ọmọ jọ́sìfà láàyè ìwọ ló kù lọ fẹ́ jọ́sìn fún sọ yẹ kó rí bẹ́ẹ̀ alààyè lèyàn jọ́sìn fún yẹn ìjọ́sìn fókù so tẹ́ bá wá sọ fún wọn ẹ má ṣe báyìí mọ́ wọn mọ̀ ní ta ló sọ fún yín ṣé gbogbo nǹkan náà ní bídíà ni gbogbo nǹkan lẹ ti sọ di èèwọ̀ tán gbogbo nǹkan lẹ ti ṣe gbá gbogbo nǹkan lẹ ti ṣàdáwó ẹ̀yin ẹ wo mólúdì táwọn èèyàn ń ṣe ẹ wo mólúdì tí ẹ ń ṣe so yẹ so tiẹ̀ yẹ ká tó máa rí pé wọ́n tún ṣe mólúdì dì sìn ẹgbọ́ so yẹ ká máa rí pé wọ́n tún ṣe mólúdì dì sìn sínú oṣù tí ẹ bá nàbí làwà sẹ́yìn ògùn òtí tó pé ìránù lẹ́kàn dì sẹ́ sínú oṣù tí ẹ bá nàbí làwà àsìkò tó wá gbajúmọ̀ ni àwọn èèyàn wà àìsàn lórí ìlànà sínú oṣù tí ẹ bá nàbí làwà sóbálà ká ẹ̀mú níbo ní ẹ ti ṣerú rẹ̀ àwọn tó fẹ́ sọjọ́ ọ̀bì gbogbo wọn náà tó ń gbọ́ mi ẹ̀yin tẹ́ máa ń celebrate ọjọ́ ọ̀bì ìwọ tó ń sọjọ́ ọ̀bì tó ní bí ọ ní November tó wá ń sọjọ́ ọ̀bì rẹ̀ December January àwọn ọmọ tó máa bọ́ sí lọ kí à ń sí nǹkan òun ní ṣe bí November àwọn ní bí mi kí ló dé tẹ́ tó sọjọ́ ọ̀bì Ramadan ni ó parí rẹ̀ ṣé mọ́dì náà bó ṣe dáa náà nù tí o gbóṣù ní ẹbá nàbí wọn tí ó máa wírọ́ gbogbo gbẹ́lẹ́ ká máa rántí ọmọ Amina sẹ́yìn ló fi rántí rẹ̀ náà nǹkan tó kó bá ìsìláàmù ilẹ̀ Yorùbá nù tó jẹ́ pé ìsìláàmù wọ ọjọ́ ti àgbáyé ṣe báyìí kọjọ́ tànàbí tá a bá fẹ́ gbé bọ́ọ̀ta ojú ọmọ tìyẹ̀ pé irú kílẹ̀ ń ṣe inú nǹkan tó kó bá ìsìláàmù ilẹ̀ Yorùbá ni pé àwọn èèyàn tí wọn è sáàfà wọn ò mọ̀ yàtọ̀ láàrin àáfà àti babaláwo ó dàrú mọ́ wọn lọ́wọ́. in tí ń sàwọn èèyàn ni pé ẹ wo nǹkan o àwọn oní ẹlẹ́bọ wọn wá ń bọ́ ọ̀ta wọn ni ẹ ṣebẹ́yìn náà lẹ sọ wípé ṣebẹ́yìn àáfà iná lẹ̀ ń ṣẹ́fà ṣebẹ́yìn àáfà ilẹ̀ ń ṣe gbá wọ́n ń kọ̀ǹpìà ṣebẹ́yìn àáfà àwo wọ́n mú kan lórí social media níbi ìjẹta àfáà tó lọ gbẹ́bọ sí kinní àwọn èèyàn àwọn aládùúgbò ìbẹ́ sí bọ́ọ̀tà nu ọ̀yá máa gbé wọn á fídíò rẹ̀ ọ wá sẹ̀sìn so ká mọ̀ yàtọ̀ láàrin babaláwo àtàfà ó kó bálẹ̀ Yorùbá nítorí pé ilé kéwú tí wọ́n máwọn èèyàn lọ ọ̀gọ̀ọ̀rọ̀ kéwú ẹlòmíì pẹ́ńlé kéwú kọ́ ni wọ́n ń kọ oògùn ni wọ́n ń kọ ọwọ́ adé tán yọ dẹ́gbẹ̀jì lè gbọ́rọ̀ ẹ̀sìn kẹ́kẹ́ lẹ́nu rẹ̀ nígbà tá a fà bá ń pọ̀fọ̀ lójú agbo nígbà tá a fà bá ń sọ báwọn yẹn pé ìbá kọ́dá ànàbí Ádámà la kọ́dá ìbá ṣẹ̀dá ànàbí Ádámà la ṣẹ̀dá ẹ máa gbọ́ ọ̀rọ̀ burúkú nǹkan ẹ kó balẹ̀ Yorùbá gan torí báwọn yẹn ti gbà pé ẹ ń bá sà àti sọ kí ó lẹ́nu ó ti dà fáà ni so àìmọ́ dà fáà mọ̀ lọ́dọ̀ àwọn Awon lọ́dọ̀ gbogbogbò kò jẹ́ kí ó affect Ìsìláàmù ilẹ̀ Yorùbá gbogbo ẹni tí ń pè láàfáà ń kọ́ láàfáà ní àwọn nǹkan tó kó bá Ìsìláàmù wa nu nínú rẹ̀ òun náà ni kéwú tí ọ̀tọ̀ náà dárìn kéwú tí ọ̀tọ̀ náà dárìn
nígbà tí ọ̀gọ̀rọ̀ táwọn àfọ máa sọ nígbà tí ẹni tí òkè ó yanjú kò mọ̀ tí ń pè ní sanad kò mọ̀ musalal hadith kò mọ̀ farohid kò mọ̀ ìmọ̀ àkídà kò gbogbo àwọn usul tafsir usul fiqh kò mọ̀ kankan in tó mọ̀ ní pé kọ́ dá wákà lójú àgbo kó sì mọ̀ bí ó sì kọ̀ wá là tó jẹ́ pé bó lò lọ ọ̀fẹ́ ni lọ yá so àfi kọ́ yá nígbà bá wá fẹ́ sọ̀tàn gbogbo wọn ọmọ yàtọ̀ láàrin pé sí gbogbo ń tá a bá rí kà náà lọ kọ̀rẹ́tì yóò wá máa sọ̀tàn ìyẹn ló máa wọn aláwo bọ́ta tí a ń sọ yìí pé ṣe bínú Kùránì náà ni Ifá wà tí a ń pè ní sẹ́tíù aláwo kíní karaba lọ́bọ̀ta ó ní ṣe báwọn yìí ṣe bẹ́yà fáà náà lẹ́sọ pọ́ lọ ń sọ̀rọ̀ fá nínú nígbà tí ó wà mú ọ̀rọ̀ wá ó wá mọ́ ọ̀rọ̀ olórin kan wá ó wá ní àwọn sọ pé tó ń jẹ́ fá nínú Kùránì mo ní mo dáràn ó fọ̀rọ̀ olórin sẹ̀rí pèsè bí ẹ ń kú sí pé àwọn àfáà kan náà làwọn àfáà àwọn olórin o ẹ dákun súrà wo ni ó wà tẹ́ ẹ ti rí pèsè tí ò ní jẹ́ fá nínú Kùránì áyàwó súrà wo òótọ́ sì ní dáláwo ń sọ ìtẹ̀tẹ̀ ẹ̀bẹ̀rẹ̀ nu àwọn àfáà tí ọ̀tọ̀ náà dárìn ni ipe kiri kan mẹ́tẹ́ pé sẹ́tíù yóò tún wá mọ́ sọ yóò máa ràn fò lórí odó ní ìbò lọ wà àwọn ìbéèrè kan tó jẹ́ pé ẹ̀ lè rí inú Kùránì ẹ̀ lè rí inú àdìsí ibi ẹ ti kí òkan òye wa bí kẹ́ máa pe ikú ní àṣàrà ìlú nísìnyí bẹ́ẹ̀ ṣe gbọ́ ẹlòmíràn òkè ìmáàmù wa gẹ́rù wọ́n sì ṣàdúrà láàárọ̀ pé ọlọ́run wọ́n ti jà àṣàrà ìlú ọ̀wá bá báyìí o kò sí ẹnì kankan tí ń já àṣàrà ìlú pé mọ̀lẹ́ká kú opó kọ rẹ̀ ní àṣàrà ìlú kò sẹ́ẹ̀rì kankan tó bá kẹ̀ àṣàrà ìlú bíi bò ọba tó dá wa gangan ó ní yatawaffakum malakul mauti alladhi wukila bikum mọ̀lẹ́ká kú lọ́lọ́run ọba pé kò pé lásàrà ìlú níbo lẹ́yìn ti rí àṣàrà ìlú ni ló sì gbajúgbajà lọ́dọ̀ àwọn àfáà tí ẹn ti ń sọ kódà ẹlòmíì pẹ̀rẹ̀ lóṣù náà yóò kàn máa bá wọn sọ kọ̀mọ̀ torí pé kíní yẹn ti kọ́mọ̀ lórí ahọ́n. àwọn kan ní akọ̀tàn lẹ̀ àwọn ọmọ Ísírẹ́lì náà lọ kọ́ èdè Lárúbáwá wọn kọ wọn dẹ̀ kọ ìtàn lẹ̀ ìtàn wọn lédè Lárúbáwá ìwọ lọ ra tíà ọmọ àwọn tó kọ ọkàn ń kà iná ló kó báwọn àfáà tí ọ̀tọ̀ náà dání tí wọ́n rò páwọn ń rí tuntun Buhari ọ̀dà nkẹ́kẹ́ wa lẹ́ẹ̀mẹ́kẹ́ òní mo tún fọlọ́ọ̀sì lẹ́rìí gbogbo tẹ́ ẹlẹ́rí kàn tó fẹ́ fọyín lórí wọn ti kọ́ àgbà tá a wà máa dùn wọ́n kọ́ pé o ní o fáírọ́ọ̀sì ni o ìsọkúsọ lélẹ̀ yìí o kí ló jẹ́ ìsọkúsọ antifáírọ́ọ̀sì ẹ̀ lè ilẹ̀ yìí wá ń rí kí òye yín ẹ ti wá rò pé ẹ rí tuntun kẹ ẹjẹ apá àwọn kan rẹ àwọn ọ̀rọ̀ kan bẹ ọ wà ridiculous ọ̀rọ̀ wo ló wà ridiculous ìmọ̀ rẹ ló wà ridiculous tí mọ̀ rẹ ọba wà ridiculous ọmọ pé tú wọ́n rò pé àlébù lọ jẹ́ fẹ́ sìn kìí sálébù ọmọ bó ṣe kà ní ọmọ bó ṣe defend ẹ̀ orujumọ̀ lọ́wọ́ ó fi hàn pé inú tó kó bá wa òun là ìtọ́ náà dárìn ọ wà ń bẹ́ẹ̀ ìgbà tá à ń sọ̀rọ̀ àwọn àbáwá mádù àtàwọn àbáwá rọ́bítọ̀ ìkànnà àgbàlagbà kan jáde tó fẹ́ máa takwa à ń sọ̀rọ̀ lu wa pé ẹ̀rẹ́ wa jẹ ẹ̀rẹ́ bá dàn jẹ bá dòrò sí eré jẹ àwa jáde ẹ fẹ́ máa dàpọ̀ mọ́ ti mádù bàbá tó jáde ń tí òjé ń fún lésì dòní kódà tó ṣe fídíò mi lórí mi tí òjé ń dà ní pé nígbà tí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo ti rí pé bàbá yìí ọmọ kí ó so bó ní sá àwọn abádúrà àgbàlagbà tí ọmọ kí ó bá yìí sọ̀rọ̀ ní sá ayọ́ àlè mùsùlùmí lè kẹ́ra ṣé mùsùlùmí náà ni ìwọ tó bàbá àgbà ní mádù ní kiri kan wọ́n ní ẹ fún ní tí àti wọn ò bá wọ́ ẹ ń bá ti lè dá tí àti wọn ò wọ́ ká tá a bá ń bá sọ̀rọ̀ ẹ̀sìn yóò yé tí ẹ ṣe pé ẹsẹ̀ wọn sọ pé ẹ fún tí àti wọn ò wọ́ máa ṣe kọ́là Rasulu aláì bìísí nìyí tó bá ti rí bá ẹ ti mọ̀ pé eléyìí ọmọ ẹ tí ò bá ti lè dá tí àti wọn ò wọ́ ká à ń sọ̀rọ̀ lù tíá pé ẹ rájà bàbá wa so ìwọ tẹ́ ẹ sọ kíní òkè ń lé kí obi tá à ń sọ yìí òkè ń bì kẹ́kẹ́ so torí ìjẹkújẹ àtọ̀tá súnà tẹ́ ẹ fẹ́ yà ó ní ọwọ́n bọ̀ tá à ń ṣe àjọ àmùsùlùmí náà nìkan ọmọ eléyìí ẹ̀fì àbẹ́lé ilẹ̀ wọ́n nídìí kí wọ́n lọ wọ́n ti fẹ́ wọ kómà so inú nǹkan tó kó bá ilẹ̀ Yorùbá náà ààbò ẹ̀kọ́ ìlọ́pọ̀ láwùjọ wa nígbà tí máa ń mú wa àgbà tí ìlú Ògbómọ̀ṣọ́
kọ́lọ̀ kó jẹ́ ká rí ẹ pẹ́ àfa dáadáa tó sand nígbà tí ẹ ń sọ yí pé Kùránì nìkan ò tó fọ́mọ àwọn kan fò bọ́ta pòròpò so wọ́n bẹ̀rẹ̀ sí ní pé kìnnìkan ìkankan àfa kẹtì ẹ̀ tó bọ́ta náà nígbà tí mo mú sọ yí pé ọmọ tó bá lọ ra ọkọ̀ wá àfa rẹ̀ tóbi rẹ̀ sí irinṣẹ́ káàkiri pọ́mọ búkú ni ní bá ń fò bọ́ta ní sì ṣépè fún mọ́mù ẹ ti mọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ti kóòdì àwọn ọmọ kí o wọn nu pé àwọn lọ́lọ́run wọn ni wọ́n á ń wò pé ìmọ̀mù yóò bọ jàjẹ́ ó sì ń jásẹ́. Àlìjá ìlú náà fàmọ́ òtẹ́ kọbùlà mọ́ tí mú wàlálìmú náà wà ìmọ̀ tún fà áháyà wàlálìmú náà wà ìmọ̀ tún fà áháyà. So ìtí wọ́n mú sọ yẹn pé kí Kùránì nìkan kò yáwọn èèyàn ọmọ ṣe wàlímà ẹ̀dí sọ́dọ̀ àfà. Òun náà ti kí ó ti ṣe kékeré kan ìtí ń contribute sí láwùjọ yìí kìí ṣe nǹkan kékeré wallahi lazim ń ló sì pọ̀ jù àwọn ní wà náà àwọn agboolé káàkiri tó jẹ́ pé òní ọkàn ìmọ̀ sí mọ́mù bẹ́ẹ̀ wọ́n ti gbà pé ká lòdì súná ọmọ ká lọ kíní onára fọ́nkẹ́ ṣé àwọn àwọn tí mo tiẹ̀ lọ sí nìkan wallahi ẹ̀rí wọ́n kàn pa mí ni ibẹ̀ náà lẹ́tì mọ̀mọ̀ yìí pé àwọn tó bá yé tí wọ́n wáyé wá ta ayé àwọn ṣéwù tí wọ́n wáyé wá ta ayé wọn àwọn ọmọlẹ́yìn wọn náà ń padà ń bá wọn lò wọ́n ń tán wọn ńgbèyàn bá ní bisimilayi mẹ́wàá fatia mẹ́wàá sọ̀rọ̀tìlì fati méje lẹ́yìn rẹ̀ adé afúnṣẹ́bù kìnnìkan ní àṣọ ẹ̀kàrí ní rúrú wáì ó ti kà tán tó náà gán mọ̀ pé táwọn ṣe ò lè bá wọn mo sì ń wò nínú fídíò kiri yé lẹ́nu òsìn téèyàn kò rí pé kò sí bó ṣe lè yára tó ò lè kà báwọn. tó náà náà ti mọ̀ kọ́ àwọn ṣéwì wá parọ́ fún ajá náà parọ́ fún ẹlòmíràn mọ̀ sàtìkárù yóò tó mọ báyàn rojọ́ ẹ ti sọ̀sẹ̀ dáwẹ́wà yọ falẹ̀ kẹrẹ ni sẹ́nu sílẹ̀ tó kọ́ sàrátì pàtì mẹ́wàá ṣùgbọ́n àwọn tí ń kà fún náà wọ́n wulẹ̀ tàwọn náà ni àwọn náà yà ń tẹ̀ wọ́n bí àdúrà ẹjẹ́ àfẹ́sì reality nínú àwọn nǹkan tó kó bá wa nílẹ̀ Yorùbá yìí àkíyèsí lára pé ọ̀rọ̀ wa sí lónìí nínú àwọn nǹkan tó kó bá wa nílẹ̀ Yorùbá tí Islam wa tó fi jẹ́ pé ń wá affected ni pé a lọ máa mú ẹ̀sìn wa níbi tó yẹ ká ti mú níbo l'Ànábì sọ fún wa pé ká ti mú tẹ́ ẹ̀ bá ti lè lọ mú ń bẹ̀ ó nínú Kùránì àtàdísì ń lọ́ba tán kò sọ pé kẹ́ ẹ wo àáfàá kankan ẹ wo àbá àgbẹ̀ni mádùlẹ̀ arọ́bí Nàìjíríà níjọ́ táwọn àti àbá àgbàlagége tí wọ́n jọ pàdé nílùú Wò fídíò rẹ̀ ń bẹ o so nígbà mádù fẹ́ sọ̀rọ̀ ṣàkà àbálagége tí ó kọ́ fáwọn kankan nílẹ̀ wípé oyè ẹ̀gbọ́n bàbá Madu ní ẹgbẹ́ fún bàbá Madu pé MC wọ́n sọ pé àwọn olórí ìmáàmù wọ́n ní rárá o ẹ̀gbọ́n rẹ̀ ní olórí gbogbo ìmáàmù ilẹ̀ Yorùbá òun ló lórí àwọn àfà ní ilẹ̀ Yorùbá pé wọ́n ní tó bá jókòó ṣẹ́jú márùn bí kan ibẹ̀ nítumọ̀ ni o ṣé Ádámù sọ bẹ́ẹ̀ torí gbogbo ẹni tó bá bàbá Madu lò wọ́n mọ̀ yìí pé wọ́n èlò òde bàbá Madu èlò òde ẹ máa gbọ́ òde tí àwọn ọmọ lọ lòdì olókù wọn níbi táwọn ti gba kírọ́tù òde súnú ọmọ òde kìíní kan wọn ràn àyàn lọ ni wọn èé lọ tó bá kàrà ń gìdá bàbá wa kan wọn máa ń pè wọn ní ìmọ̀gbẹ́mì nílùú Wò wọn ti kú o bí mo ṣe gbọ́ tí màá sì ti kú wọn má bínú o so bọ̀tọ̀ ọ̀dà kú ó súnmọ́ torí pé ìyá 2003 lèmi àti bàbá àná pàdé a lọ sí prógámù kan ní Wò bọ̀tọ̀ ọmọ òwò kan sọ fún mi jò ní pé wọ́n ti kú ló jẹ́ sọ pé tí wọ́n bá ti kú wọ́n má bínú o ṣùgbọ́n ọmọ òwò lọ sọ pé wọ́n ti kú èmi kọ́ wọn lọ́kẹ́ so bàbá yẹn bàbá dáadáa ni wọ́n dà pé ìmọ̀gbẹ́mi àbí nǹkan náà lórúkọ wọn bàbá yẹn wọ́n pàdé wa àwọn ọmọ Mádùlá lọ sí prógámù kan ní Wò bàbá yẹn náà wá ní màdí náà làwọn náà ní bá dákọ yí àti ẹn jáde bí 1960 bí 78 àbí nǹkan wọ́n sàdákọ yí àbí 78 ní adakọ ń sàdákọ yí àkan ọdún sáà dìnnà gan ìwọ bá dìde pé àánà kún wọn là níbà ní nínú àwọn junior yín làwọn náà wà ké junior wo ọdún tẹ dákọ yí àyìnbó
so bàbá yẹn wá sọ̀rọ̀ níjọ́ náà yìí pé ọ̀dọ̀ bàbá àmọ́mù Sheikh Mudaththir Abdulsalam ní àwọn tí ń kéw tẹ́lẹ̀ kí àbọ̀ tó sọ pé káwọn tó lọ máa kí lọ́dọ̀ inú oore ńlá tó lọ ń ṣe fún bàbá àgbà ní Madul Arabi ni pé ẹ̀gbọ́n ó kún dìbàmú fún mọ́ àbúrò ó kún dìbàmú àwọn èèyàn gé mẹ́ntọ́ ọmọ kí ó jù láàrin àwọn méjèèjì láàrin ẹ̀gbọ́n àtàbúrò ọmọ ìyá kan náà ọmọ bàbá kan náà so wọ́n á ní bàbá bàtà wọ́n á sọ pé bàbá àgbà ní Madul Arabi wípé wọ́n èé ṣe kí ni o wọ́n èé lo òde àfòdì olókù òde olókù náà ni pé bàbá máa ń sọ pé àwọn fẹ́ lọ gba kírátù tánà bí sọ pé ibi tẹ́yìn ó ti rí ládàá sọ́mọ̀ pé òde olókù ní ẹ ti wọṣẹ́ fún wọn kíkọ́ ọmọdé bẹ́ẹ̀ mọ̀ gbogbo ẹ̀yin tí ẹ ń wọṣẹ́ fún ọ̀ọ́lẹ́ Islam o sàárà lé olókù ṣeun séèyàn gidi náà sàárà máa ń ṣe sàárà wo ló ń ṣe yẹn sàárà òsì wo ní ṣe yẹn káàkiri ó tójúbọlé tó ń ti bẹ́ẹ̀ náà gbogbo aṣọ ń pọ́n káàkiri. òde olókù yẹn ó lè dàrú mẹ́mú ẹlòmíì lọ́wọ́ o. òde olókù tí mo mí òun náà ni pé tó kù bá kú níbi jànáza ká lọ kírun jànáza bàbá ò ní lọ́jọ́ kẹta wọn ò ní lọ́jọ́ keje wọn ò ní lọ́jọ́ kẹwàá kọ́wá òkè ń lọ ọdẹ. so níta gbàlérò ló pé wọ́n lọ bí tó kù bá ti kú wọ́n jọ lọ sin bàbá ò sì ní lọ́jọ́ kẹta wọn ò ní lọ́jọ́ keje wọn ò ní lọ. so bàbá yẹn wá ní olówó kan wá bí mọ́ ń bàdàn ibi tí mò ń lọ gẹ́gẹ́ nu pé tẹ́ ẹ̀ bá ti wá bòun sọ ọkọ ọmọ òun ò ní sọ ọkọ ọmọ tí ó gbọ́ àwọn ìbá ti ráńdì wọ́n mọ̀ sọ pé bàbá má dùn ní wà bòun sọ ọkọ ọmọ o wọ́n ní bàbá ní ọ̀dà àwọn ti gbọ́ wọ́n ní jọ́nà bàbá ní àwọn bàbá wọn gbé mi yẹn wọ́n ní àwọn àti bàbá wa Raufu Mustapha Rẹpẹtẹ ní bàbá má dùn mú lọ́wọ́ ní ọmọ kí ó ń jọ́nà so wọ́n nígbà táwọn àwọn wá báwọn ṣe kásùbà tàbá ní ẹja lọlé rẹ̀ bí ẹ̀yìn àṣùbà ní àbá yọ ọbẹ̀ ní bá ní ẹgbọ́ ọmọ jáde tí bá ní ọmọ jáde bí ibò irú àbá wà ní tí ẹjí wà ní bàbá ní bá ń gbọ́mọ bàbá ṣàdúrà wọ́n ṣàdúrà fọmọ bá ní pé ó kọ ọmọ rẹ̀ ọmọ jẹ́ báyìí so wọ́n nígbà tí àbá débẹ̀ Alhaji Raufu Mustapha Rẹpẹtẹ wọ́n kàn sọ pé sọ ló wá mi kàwá ní pẹ́rẹ́sọ̀ wọ́n pariwo àwọn ará ilé ẹgbẹ́ gbogbo àwọn ilẹ̀ wọ́n àmọ́ òkú àwọn àfáàn wa tọrọ owó Allahu Akbar wọ́n mọ̀ òkú àwọn àfáàn wa tọrọ owó ó kọ ọmọ rẹ̀ ọmọ jẹ́ àwọn akẹ́dìdé ni pé jáwọn eléyìí ò dó ẹni tí wọ́n bọ́ tí wọ́n kẹfà sí nǹkan mi ṣùgbọ́n mi ò mo ti wá bọ́ sọ́kọ wọ́n sì kú ń bẹ̀. so oníṣẹ́ Adam fi sọ wípé tó bá lọ ibì kan tó bá jókòó ìṣẹ́jú márùn-ún ibẹ̀ nítumọ̀ ni o ibi tí mo ti lọ́nu pé kéè jáde nígbà tọ́rọ̀ wá kan bàbá àgbà ní Madul Arabi bàbá àgbà ní Madul wá ní ihun táwa ń sọ torí pé ṣé Adam ti ṣe wáàsí lọ táwọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ká ṣe sàárà àfọkù ká gbowó ẹnfílópù ká gbà gbẹ bàbá wa ní ihun táwa ń sọ bóyá kò yé yín ẹjá wa là báyìí bàbá ní pé àwọ̀ ọ̀sọ́ wọ́n ní èmi àtàfà bàkí bí ẹ ṣe pẹ̀lú bàbá wa bá kí nílùú wo ni o a sọ pé sàárò ò ní ìbòkù ibi tí wọ́n fẹ́ lò náà rọ wọn àbá ní ṣùgbọ́n tá à ń sọ ni pé téèyàn ọba ṣe tí ọba gba ládálé lórí tí ó jẹ̀sìn ọ gbọ́dọ̀ ṣe bá nàbí ṣeṣe ni àbá ní téèyàn ọba gba ládálé lórí tí ó jẹ̀sìn ọ gbọ́dọ̀ ṣe bá nàbí ṣeṣe ni tí ọba ti ṣe bá nàbí ṣeṣe àṣedànù ló ṣe sórí bẹ́ẹ̀ mọ́ ni wọ́n mọ̀ bá àwọn àfá sọ̀rọ̀ pé ẹjá sí nǹkan bá nàbí ṣeṣe ọ̀rọ̀ ẹ̀sìn nàbí sì ń sọ àwọn àfá mi mọ̀ wí kòtìkòtì pé ọ̀dà náà ṣé fóònù wà láyé ànàbí sẹ́yìn lè ṣe bídíà nígbà tánàbí bẹ́ẹ̀ sàdíṣe onímọ̀ ní àhàdàfà fi àmùrínà hàdà ẹni tó bá dàdà dálẹ̀ fi àmùrínà níbi àlámọ̀rí wáyé àlámọ̀rí wo ẹ̀sìn kò sọ pé fi dùnìyà náà kò sọ pé ibi ayé wa ó ní níbi àlámọ̀rí wa ẹ̀sìn tó bá lọ dá nǹkan lẹ̀ mọ́ láìsà mí níhù tí ò sí ń bẹ̀ fàwọ́ rọ̀dùn kálù bá wọn bá sí ń lò wọ́n dá padà fún ni so ó fi èpè tó bá fẹ́ rẹ́sìn gidi ṣe tó kó bá lẹ̀ yóò bá ní pé bó làwọn kan ti ń ṣe pé kódà ẹlòmíì ò ní ńgbà bàbá wo ò ti gbọ́ yéun tí àbá wo ò ti ṣéun àwọn náà ò lè ṣe ayé ọmọ àlè lọ́rọ̀ ẹ̀sìn ké ẹyin ìkẹ́ ké bàbá wọ ọ̀hẹ́ àti ikú. bí ti kíbla torí kọ lílé ẹja change kíbla ní táwọn bá wá ṣẹnu. báwọn ṣe yá àmọ́ ní sáwọn bá wọn wá ṣe kí lórúkọ rẹ̀ ni ó fi hàn yín pé ń tọ́ ń sọ ni pé akú rẹ̀ tẹ ọmọ ni ọ́
àwọn bàbá yẹn dẹ̀ ṣàdúrà ọlọ́njọ́ máa wó ju àlọ́ kò sẹ́ńtì ìbẹ lọ́run rẹ̀ tó bá ti wá ń sọ yí ẹ wò ẹjẹ́ ṣàṣírí kan ọmọ kaba ẹ̀ ń bẹ ó ní mo ní bàbá rẹ̀ máa ń ṣe ayé àwọn mùsùlùmí náà lè kíra kì í ṣe bàbá rẹ̀ gángan o tọrọ mi kéèlò náà tí máa ń bẹ́ báyìí lórí Facebook báyìí so inú àwọn kan tí ò ṣe ni ẹnìkan wá pè wallahi yìí mẹ́ni yẹn rí ẹni yẹn wá send voice yẹn sí mi pé ustaasu ẹ wo bí táwọn èèyàn bá yé dé ọmọ yẹn máa ń ràn kankan tí ó máa ràn rí kankan báyìí lórí social media tí ó máa pọ̀ wallahi sí tí ó máa sígbà tí ó máa ṣàwo ẹni yẹn wá pè pé okay àwọn òótọ́ ọ̀rọ̀ báyìí kí ló dé tẹ̀yìn òfin lè bá àwọn àfáà yín sọ ọ wá ní àwọn ò lè correct àwọn àfáà wọn voice yẹn bẹ́ẹ̀ bí yóò ó ní kódà káwọn orí pé tí wọ́n ń ṣe ọ̀dà torí pé àwọn ò lè rí ìnà jù wọn lọ wọ́n láìbò tí ń sọ náà ọ láwọn ò lè rí ìnà jù wọn lọ ní nígbà àwọn ní akọ ibi tí wọ́n ní tẹ́yìn bá rí nǹkan mi ó ní lè rí kọjá tí ẹ bá ti rí ní àlárí ẹni wá sẹ́ndẹ̀ sí mi pé ẹwẹ́ tí ń sọ̀rọ̀ ó ní káwọn mọ̀ pé nǹkan yóò dáa gan ó ní tẹ́yìn bá ti correct wọn àwọn ti yọ máa lè ìdàkejì tí Islam sọ wàlẹ́ fọ́ọ̀sì ẹ̀mẹ́ lórí fóònù mi o tẹ́ni ẹ sẹ́ndẹ̀ sí mi pé ẹni yẹn kódà ẹni yẹn tí ò bá jára àjàsẹ́lẹ̀ tó sẹ́ndì kìíní yẹn sí mi pé kí n wo nǹkan ẹ̀wọ̀n táwọn yẹn sẹ́sìn dà ẹ̀mọ́ ní tí ń sọ náà ni pé tó bá jẹ́ kébà náà ṣe ń bá a lọ ẹ̀sìn ọmọ worst sí ni ó fi hàn pé bàbá tó bá ṣe lórí 8 tọmọ bá bọ́ ọbẹ̀ tó já lìífà àbọ̀mọ kéw wọ́n sọ yí ké àlè kọjá 8 o torí pé tí a bá rí iná dénú ẹ̀yìn wá rí dé 7 ọmọ tẹ̀ náà rí dé 6 ọmọ mi tó bá akúrẹ̀ tẹ́ mọ lẹ́ẹ̀mọ̀ bí lọ títí nǹkan ọ̀kadà parẹ́ ni ló jẹ́ pé tẹ́ ẹ bá dénú ilé àwọn àfáà míì táwọn àbá wọn jẹ́ pilẹ̀ ìtàn lásán ló kù ń bẹ kò sí kéw mọ́ kò sẹ́sí kò sí kéw àfi kọ́ ma nígbà bá wọn bọ̀ ó mú kara wọn méje lọ́wọ́ wọ́n fi wá bu yèpẹ̀ mọ́sálásí wọ́n wá kọ́ síbi ọjà bá wọ́n ṣe gbá wọ́n ṣàwò kí n lè léèyàn à ń sọ̀rọ̀ ẹ̀sìn yóò wá di bàbá sọ pé bàbá kọjá báyìí bàbá inú tó kó bá wa ní o sẹ́wàá sọ pé táwọn àbá ṣe láyé tá a wà yìí ní 24th century kí àwọn ke ní táwọn bá sí ó fi hàn pé àwọn akúrẹ̀ tẹ ọmọ lẹ́ ń sọ pé náà bá fi ilẹ̀ ọlọ́run ò sí àwa báwọn ọlọ́run ò sí wa báwọn tí ọba gbẹ̀rù má rí arọ́bí ni pé so o lè dá tíákà tó ọba ti rí nà rí nkẹ́kẹ́kẹ́ ẹjọ́ tó sọ̀rọ̀ mo sọ nínú Ramadan kan ọba gbẹ̀rù má rí arọ́bí ìtẹ́ ìfimọ́ kí ó tó ní àlùbáríkà tí èsè kí o sì ta ní o ní pé yóò fàyè gbà lórí ẹlòmíì torí pé nìkan ò lè rí nǹkan tán àbábá gbẹ̀rù má rí arọ́bí wọ́n kó àwọn àfáà wa sẹ́yìn ní tẹ̀síìrì pé tí ń bá ṣe mistake kan ẹ tètè pè mí padà ìtumọ̀ tí ẹ fi ń káwọn àfáà wa ṣe Abdul Wahab ṣe Lukman Busiri ṣe Qasim ṣe Mikael gbogbo àwọn àfáà wa wọ́n wà ń bẹ̀ wọ́n èé sí ìrísẹ́ ṣe ẹ̀tún gbọ́yé wọ́n ìrísẹ́ ṣe wọ́n kàn kó wọn sẹ́yìn ni wọ́n kó wọn sẹ́yìn àìbá mọ̀ iṣẹ́ tí wọ́n rí ṣe ń gbangbarí tèmi mọ̀ ìkànnì òpè méjì ó dé níbà ṣùgbọ́n wọn a máa rí sí abẹ́nú mi ṣe tí bàbá kú ní tẹ̀sí bóyá bàbá sọ nǹkan kan lórí mẹ́sàlá kan ẹjẹ́ kílà méjèèjì iṣẹ́ ti gbangba bàbá wa Sheikh Abdul Wahab Bayo Ahmad rahimahullah kọ́lọ̀ bá ní kẹ́ wọn bàbá ń sọ̀tàn lọ́jọ́ náà wọ́n á ní Khadija ìyàwó ànábì ó fọdún 5 ju ànábì lọ sallallahu alaihi wasallam ẹnu gbé àbá so ọwọ́ akú bí wọ́n sì kọ̀rẹ́tì ṣe rí ìbẹ̀rù náà wọ́n bẹ̀rẹ̀ àwọn àfáà mi ó kú bọ́ wọn kí wọ́n sì kọ̀rẹ́tì bàbá wa ṣẹ́bù àbù ẹ̀yìn dàrẹ́tì bàbá gangan báyìí ni wọ́n sì jókòó sí ẹ̀yìn wọn dàrẹ́tì báyìí bàbá rọ̀bìlẹ̀ rà ní ó jókòó lẹ́gbẹ̀ẹ́ wọn àtàwọn àfáà mi so bàbá rọ̀bìlẹ̀ rà olówó ni wọ́n ṣùgbọ́n olówó tó ti dà àfáà so ṣẹ́bù àbù wa ń fọ́tọ̀ bàbá rọ̀bìlẹ̀ rà pé àwọn fẹ́ sọ̀rọ̀ bàbá rọ̀bìlẹ̀ rà ni wọ́n sì wá ń sọ fún bàbá wa pé wọ́n bá yín wí lẹ́yìn bàbá ni tání so wọ́n á wẹ̀yìn báyìí ṣẹ́bù àbù à ń kunlà wọ́n ní ẹ̀sọ́ pọ́dún 5 ní ànábì ìfijú kí àwa ní ṣé tí mo sọnù ni ẹ̀yin jẹ́mọ̀ ṣe tí mo wí àwọn yẹn bá ní àánàkún là wá ní ọdún 15 ní kíní kẹwàá bá ní gbogbo jẹ́mọ̀ bá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o wà bí náà ti mọ kí ó díẹ̀ díẹ̀ o bí ẹ tó ṣe sọ́dá wà dànù ìkan
ńlá ni mo lè mi rí tó jẹ́ ti gbogbo gbangba ṣùgbọ́n ní tí mo fẹ́ sọ gangan ó ní tó jẹ́ wípé bóyá bàbá sọ mọ́sálà kan tí bàbá wa délé ẹ máa wo nǹkan ẹ máa kọ́kọ́ wò bẹ̀rù Ọlọ́run o tí bàbá kú ní mahad nínú tefsiri ní 3:30 tí ẹ lọ kírun asiri nílé látẹ̀yìn àlàásàrì yẹn bàbá ọ̀wà ní ṣe nǹkan míì mọ́ ju astagfirullah àlọ́ tí sinú òfin tó tí a fi jáde láyé bẹ́ẹ̀ tí wọ́n ṣe nù kí wọ́n á ní ìtumọ̀ rẹ̀ wọ́n ní àbámọ́ ń sọ yí pé àmọ́ tá a ti sì tú kọ́lọ̀ wọn máa bi wá léèrè tọ́jà yí pé mistake ahọ́n ti gbé wa àbí nǹkan kankan ló ṣẹlẹ̀ sí wa láfi máa wọ́lọ̀ lọ́la foríjì pé ibi tá a bá ti ṣàṣìṣe kọ́lọ̀ kó foríjì à ẹ wò bẹ̀rù Ọlọ́run ọwọ́ adijọ́ kan ìtí wọn láwọn àfáà lè máa kọ̀rẹ́tì nǹkan mi tí ẹ lè pe àbáṣá kíyèsí pé ẹ mọ̀ sọ kọ́mẹ́síálà báyìí iṣu báyìí bó mọ̀ ṣe rí nì eléyìí wá ń kọ́ báyìí táwà rí tí wọ́n bá ti lè sí tí àhán bàbá àwo ò ní sí ń bẹ̀ ṣùgbọ́n méjì sì ṣẹ́jú mi rí kọ́dà kìí ṣe méjì ṣùgbọ́n ìkan ni mo fẹ́ dákọ bàbá wa tẹ̀ sí ìrìn gbà náà tí a bá sọ yìí pé lánàá aṣọ nǹkan báyìí pé bó ṣe rí nì mo wá gbé tí àwa bá wa ẹnìkan pé alákèésì àwa rí i pé àṣìṣe wà ń bẹ ẹ wo nǹkan ṣùgbọ́n tó bá ti lọ gbé tí àbàbàbà àbàfáàyè lẹ́pẹ̀ yìí tó ọba rí jẹ́ kí n rí sẹ́ẹ̀rí ni àwọn rọra wọn lẹ̀ wọ́n dẹra wọn lẹ̀ fún kéw wọ́n kápá kéw wọn pé kéw sì kápá wọn pé sébi tí ẹ̀rí ń gbé mi lọ ní mọ̀rẹ́dì tó sì jẹ́rìí Kùránì àti súnà ìkan ń bẹ tí bàbá má dùn sọ ẹni yẹn béèrè bàbá wà tí ì dáhùn bàbá ní níbo la ti gbọ́ ń tọ́ sọ yìí ó ní lórí rédíò ni ló ń ti gbọ́ ẹni ta ló sọ ọwọ́ ní bàbá wọn eléyìn erin bàbá ní Ahmadu bàbá wọn eléyìn erin wọ́n yẹ sí ọmọ kí wọ́n gbà ní márùn-ún arọ́bí oṣù alájọṣe dáadáa bí bàbá sọmọ ni ẹ ṣe mú wọn o bàbá ní eléyìn erin ì máa ń ka tí a gan ì máa ń ka tí a tí ẹni ẹ máa lò náà tí ẹni ẹ máa lò náà lónìí in táwọn àáfàá tí wọ́n sọ fún ni pé in tá bá ti rí la rí ẹja nù kànga sí ni sẹ́ńtírì tàlómi ti lò gbà lójú ó níyì tẹ́lẹ̀mí bá wá sẹ́ńtírì àwa tá a pinjú yìí wọ́n jà ránkì ẹ̀ àwọn èèyàn jà kò sẹ́ni nǹkan tó lè ṣe ìhàtọ̀ ìmọ̀ kódà tá a máa sọ lórí àwọn sàbẹ tí sàbẹ dájọ́ báyìí tó padà lórí ẹ̀ pé wọ́n dá mọ́ mo ti rí mi àti ní sàbẹ tó sọ pé ẹ sì béèrè mọ́sálà fàràdí lọ́wọ́ mi ni mo á ṣe mistake làbílẹ̀ bí mo sì rí correct láyé yẹn máa béèrè irú rẹ̀ mọ́ tó bá ti wà nílẹ̀ lọ́mọ bá ní o bí ẹ ṣe láyé nu. ما حوى العلم جميعا أحد ما ولو ما راسه ألف سنة لا ولو ما راسه ألف سنة ẹnì kó lè kó gbó òmùẹjọ tán nígbà ní àbí Imam Malik ní ìbéèrè mélòó ṣé bí 80 ìbéèrè kọ́ ni láàlámù wọn ọmọ ìmọ̀ lọ́pọ̀ jù bẹ́ẹ̀ wọ́n ní rí bíi mélòó kan dáhùn tí ẹ rí dáhùn pé mẹ́wàá ń ọmọ ìmọ̀ sí ẹ sì láàfà ọgbà ẹni wọn ọmọ ṣé kọ́ lọ gẹ́gẹ́ balẹ̀jọ́ ọbú fún lálìkẹ́ àmọ́ ọ̀ràn tí bàbá mi ti gbé lọ́rùn lórí ọ̀rọ̀ ẹ̀sìn àwọn tí wọ́n rà máa tẹra wọn jẹ́jẹ́ òní ẹ jẹ́ ká kíyèsára ẹ̀rí wa inú Kùránì àti súnà ni má wò kó àfáà kan tẹ́nìkan ti fẹ́ sìn kankan kílẹ̀ rí yín kí Ọlọ́run sọ kí l'Ànábì sọ. Qala Allahu qala ar-rasulu dhaka dayyanuna. tẹ́lẹ̀ mi bá sọ̀rọ̀ pé Saudi gan wọ́n ti ń ṣe nǹkan báyìí sí Saudi lọ́lọ́run ló ń fi sílẹ̀ fún wa. qala ghayruhuma insun wala jan. ẹlẹ́mìí ni wọ́n ti Saudi gan wọ́n ń lùlù bẹ́ẹ̀ nìsín Saudi gan wọ́n ṣe kíní kan bẹ́ẹ̀ inú tó kóbá inú ẹ̀kọ́ wọn ké ọ̀dà ẹ̀yin ẹ lọ wọ ayé bí báyìí ẹ lọ wọlé kí ó báyìí wọ́n polórí ń bẹ̀ ẹ̀yin àmọ́ ṣe kẹ́kẹ́ àwọn àbámi tí wọ́n bá ń sọ̀rọ̀ pé àwọn àfa àlàgbẹ́já ń kọ́ tí wọ́n ti jójó lọ ní kíní kan àfa àlàgbẹ́já kọ́ Kùránì àtàdísì tí a fẹ́ rẹ́sìn tó tọ́ sí ẹ̀jẹ̀ á gbà béèrè. àti ọ̀kọ́ ara ìròjọ́ gan tó tó báyìí 09098889939
091 2 mẹ́rin 22 àbí 2 mẹ́rin 29 39 091 2 mẹ́rin 29 39 fún àtàbá ní ìbéèrè so kọ́lọ̀ balẹ̀ kọ́lá kọ́ sálẹ̀ kọ́ àánú rẹ̀ lórí wa. Wa alaikum salam. Na? Ẹni àwọn akọ́ta sọ pé lẹ́fún àdúrà bẹ́ẹ̀ ni ṣe yìn pé kìí ṣe bí ẹ̀mọ́ sí lọ pé ẹ̀ka màtúwẹ́ tó yìí ní sọ́pẹ̀ tó tẹ̀yìn bá ṣe díẹ̀ èyí ó fi sílẹ̀ tó bá kún pẹ́ lè tó máa ṣe lọ. Wọ́n ń ṣe bẹ́ẹ̀ lórí àti pé tí èèyàn bá ń ṣe lọ́jọ́ tí èèyàn fi sílẹ̀ pé ẹ̀sìn wà bẹ́ẹ̀. Ntọ́da àjùgánú bàdá náà ni téèyàn bá ń dún ní má tí ò filẹ̀ sẹ́rí tẹ́ bá máa ń ṣe nǹkan lẹ́kọ̀ọ̀kan tó yẹ pé tẹ́ bá ṣe lónìí níjọba tó yá tó ṣe ń jọ mi tàbí wá ṣe díẹ̀ ẹ̀ ní ṣe mọ́ so njọ tẹ́ bá ṣe nìkan lẹ́mọ̀ gbalada ṣùgbọ́n tó bá jẹ́ kó ti di wírìdì èèyàn tí ẹ ń pè ní wírìdì ní téèyàn ti dún ní mọ́ láásìmí tó ti di wírìdì èèyàn níjọ́ tára yín ọ̀bà yá àbí nǹkan kan dí yín lọ́wọ́ kò jẹ́ ẹ ráàyè ṣe ọlọ́run ò ní wọ́n lọ kọ́ ládálẹ̀ nǹkan kan ló di lọ́wọ́ kò lè má ṣe nǹkan lásìkò sìn ó yẹ pé ń tọ́ dáa jù ní ìjọsìn ní tá a lásìkò fún tá a máa ń ṣe tá a sì dùn ní mọ́ tí sì ń lọ bẹ́ẹ̀. Hello. Ẹ rà bá o. Yes, sir. Ọ̀tàjé. Yes, sir. Ṣé ẹ̀ tí wù yí ọ̀tàjé òun o? Alẹ́ ẹ̀ tí wù yí ọ̀tàjé. A sì fẹ́ wẹ̀. Oyè ó máa rí o. 09098889939. Wa alaikum salam barakatuh. Náà. Kọ́mọ lọ́ọ̀kì irun bíbó ṣé yóò ti pa lọ́ọ̀kì ni? Mi ò mọ̀ o. Ẹ ṣàlàyé tí wọ́n ń pè ní lọ́ọ̀kì ni ẹni o èyí téèyàn bá mọ̀. Wọ́n ń ṣe bí dada. Kan lọ́ọ̀kì irun. Ẹ tó bá lọ́ọ̀kì sí tó bá ṣàlùwàlá ṣé omi ó débẹ̀? So àwọn ìyàwó tèmi lọ́ọ̀kì ní oje mọ̀. So kéèyàn lọ́ọ̀kì nǹkan bóyá lọ́ọ̀kì fóònù ni mo mọ̀ tàbí yóò ta kókó ó ti mọ́ rúdà bí wọ́n ṣe kápọ̀ sí yìí. Wọ́n ṣe kápọ̀ sí yìí. Ọbẹ̀ ẹ̀dí dada àtọ́ dánù. Gbàǹgbà àdìjọ́ mẹ́jọ tí n bá béèrè tí n bá rí àbẹ̀ tó bá yarú rẹ̀ tó bá yorí rẹ̀ tó wá fi sórí ìwọ́sà so kọ́ wá sọ sómi ó débẹ̀ ẹ ló. Wa alaikum salam barakatuh. Na? Ẹ̀yin rákàtẹ́ ní fàjírí yín ẹ wá kásùbà tẹ́ bá ti wá dé àsìkò dùhà wítìrì tó yẹ kẹ́ ẹ kí yẹn tẹ́ ẹ bólẹ̀ rẹ̀ tásùbà sì ti tóun tó bá jẹ́ pé rákà mẹ́ta lẹ máa ń kí fún wítìrì yín ẹ wàá fi kí rákà mẹ́rin padà láníyàn wítìrì hùn ṣùgbọ́n yìí kí wítìrì lójú ọ̀sán bá so ẹ wàá fi kí rákà mẹ́rin so ànábì mọ́kànlá ni máa ń kí níjọ́ tí ó bá ti wá kí méjìlá ni ó fi kí ẹni tó bá jẹ́ pé èèyàn lè kí wítìrì rẹ̀ lẹ́lẹ́yọ kan èèyàn lè kí wítìrì kò sí ní jẹ́ sáfì wítìrì ní ń bẹ so kò sí ní jẹ́ ẹjẹ́ àdá ní ẹ sáfì wítìrì kọ́mọ̀nà ẹ̀rọ nìyẹn wítìrì ní ń bẹ wítìrì ó lè jẹ́ rákà kan ó lè jẹ́ rákà mẹ́ta ó lè jẹ́ rákà márùn ó lè jẹ́ rákà méje ó lè jẹ́ mẹ́sàn ó lè jẹ́ mọ́kànlá téèyàn bá wá mísì ẹ̀ tó jẹ́ pásíkò àsùbá tó tẹ́ ẹ bá fẹ́ san gbèsè ẹ̀ padà torí wítìrì dá gẹ́gẹ́ bí òun náà súnmọ́ ọ̀ràn yàn tán ẹ wà á di ẹyọ kan mọ́ tí ó fi padà di even number odd number ni bọ̀tẹ́ ẹ bá san gbèsè ẹ̀ lójú ọ̀sán even number ni ọ̀dà yọ àjásíkò dùn àbí ẹ lè ṣiṣẹ́ láti bí aago bíi mẹ́jọ lọ mẹ́jọ àbọ̀ dùn àwọn òmìnira aago mẹ́wàá o. Okay, sir. Wọ́n fẹ́ bẹ́ẹ̀ pé àwọn àfáà wọ́n ní àwọn àfáà wọ́n ń tẹ yẹrin. Wọ́n ní àwọn babaláwo wá pé àwọn jẹ́ àti báwọn àfáà yìí náà wọ́n ń tẹ yẹrin yẹn. Àwọn náà dẹ̀ ń tẹ́fà báwọn sọ yàtọ̀ láàrin yẹn
àti tí ọlọ́run jẹ ẹ̀ta àti ìjọba yìí tà èwo ló dáa fún mùsùlùmí kọ́ máa ń sọ. ọlọ́run ọba wa tajà ní ajé ọ̀tá wọn olùsìnkú ajé bíbó káṣí a máa sọ pé ajé ọ̀tá ajé ẹ̀sìn nǹkan gidi àlọ́ta ajé ni wá so apọ̀ mbẹ́ o ẹlẹ́ẹ̀kejì àwọn àfáà tí ń tẹ yẹrin àti abaláwo tí ń tẹfá ṣẹ̀gbọ́n àtàbúrò jọ ni wọ́n so kíláàsì kan náà wọ́n jọ wà yúnífọ́ọ̀mù kan náà wọ́n jọ ń wọ̀ so tí yíba dé ṣe ẹnìkan kan wà ní sáyẹ́ǹsì ẹnìkan wà ní kọ́màṣíà so tí yíba ní ṣe bọ̀tọ̀ ọmọ skul kan náà jọ ni wọ́n so kọ́lọ̀ ń kọ́ sànù wa irú tọ́ obìnrin tí ń ṣe bedlocking àbí wòlẹ̀ pè ní ìsìn náà a padà wo bí yóò ṣe rí ṣùgbọ́n ìsìláàmù pàmì tí obìnrin láti ṣọ̀ṣọ́ àmọ́ sọ yẹn náà tún ní irú orí tó ṣe ní ìsìn ẹnì kan gbọ́dọ̀ mọ́ bá rí ọkọ ẹnìkan ló gbọ́dọ̀ rí tọ́wá tí tẹ́lẹ̀ bá ti ń bá rí ó ti gbèpè ó ti sórí ṣe báwọn so but a mọ̀ sómi ọ̀ wọbẹ̀ àbúmi ò ní wọbẹ̀ a fi gbẹ́dàjọ́ ti ràn wá kọ́lọ̀ ń kọ́ sànù wa inshallah tó wá di jẹ́mẹ́jẹ́ àmọ́ pàdé. ọ̀fọ̀ bàrà ní babaláwo ń kí fá àlìkọ́sà jẹ́ alẹ́ ìkànnì tẹ̀yìn ìmọ̀lẹ̀ onífàlà ó pè yín bódà láìra onífàlà ó pè yín bódà láìra. ayé tó dojú rú ẹjọ́ ayé kọ́ ànábì ló sọ̀rọ̀ tẹ́lẹ̀ ò gbà òbí tẹ́ bá tẹ̀lé kẹ́tó lè sí. gbogbo tí a wílẹ̀ kúkú ti gbọ́ gbogbo èèyàn tó yẹ kó gbà tí ò gbà gbogbo wọn náà ó ti kábàámọ̀ bọ́nú. alhamdulillahi rabbil alamin àní rí jù bẹ́ẹ̀ lọ fún ti alẹ́ yìí ẹ jẹ́ ká gbọ́ ìkéde pàtàkì tí a ní fún wa pẹ̀lú ìyọ̀ǹda àti àṣẹ Ọlọ́run ní Sunday ìjọ mẹ́jọ òní tí í ṣe November 10 ọdún tá a wà yìí ní àdúgbò onígi 12 ní ìdí òsè Sẹ́ríkí Akínrìn wáàsí ìta gbangba fẹ́ wáyé ń bẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́run ní dédé aago 10 àárọ̀ ibi tí ó ti wáyé ní àdúgbò onígi 12 ìdí òsè Sẹ́ríkí Akínrìn ní ọ̀nà mọ́níyà báyẹn so ní aago 10 àárọ̀ pẹ̀lú ìyọ̀ǹda ti Ọlọ́run àwọn sásùwà náà ni wọ́n jẹ́ oníwàásí bẹ́ẹ̀ so àwọn tá a jẹ́ olólùfẹ́ òdodo bákan náà ní ọjọ́ Wednesday tí ó ń bọ̀ wáàsí wa ti Ọjà'ba òun náà sì ń lọ ní Ọjà'ba ní ọjọ́ Wednesday ní aago 5 ìrọ̀lẹ́ kí a tó gbìyànjú kí a pàdé mẹ́ kọ́lọ́n kó san wá ní ẹ̀san olóore àwọn tá a jọ wá sí orí ètò lálẹ́ yìí àfáwà Abdulsalam Asiwadi àjọwà ń bí ni àmójẹ́ra fún sáà tí àwọn adébáyé tí àmì yìí àwọn sásùn àti àǹgbọ́n látara nìsọ Suleiman buni Ibrahim Abu Murtado fún àtàbá ní ìbéèrè kàbí kejì a lè pè wọn àbíká tẹ́sí méjì sórí nọ́mbà 070-1064-39 070-1064-39 orúkọ tèmi ní Ridwanullahi Muhammadu Jami èké mọ́jìbá jẹ́nu ọkà súnà ìpàdé tó di ọjọ́ Wednesday ní Ọjà'ba pẹ̀lú ìyọ̀ǹda t'Ọlọ́run máa sàlám.